Ifẹ̀ Òǹdáyé, Ifẹ̀ Òòyè lágbòmóró, Ifẹ̀ Oòduà ilé tá a ṣẹ̀ṣẹ̀ wà. Ifẹ̀ Oòduà ilé tá a ṣẹ̀ṣẹ̀ wà. Tí a bá sì ń pé agboolé kan wà lótùúfẹ̀, ibẹ̀ ni Oòduà rọ̀ sí. Tí a bá ń pé Oòduà àtẹ̀wọ̀n rọ̀, ibẹ̀ lọ́rọ̀ sí, ojú ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ dọ̀là gbé slab bo ibẹ̀ ni, kò jìnnà sí ààfin Ọ̀ọ̀ni, ibẹ̀ ni Oòduà rọ̀ sí. Wọ́n ń pe agboolé yẹn ní agboolé Akọ́dá. Bẹ́ẹ̀ ni lótùúfẹ̀. Rírọ̀ yẹn orí atúnpadà rí àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìtàn tó ń sọ pé ìtàn àmọ̀mọ̀ kọ àbí àmọ̀mọ̀ sọ ni pé Oòduà á tẹ̀wọ̀n ọ̀rọ̀, pé títẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn kì í ṣe pé bóyá wá látòjú ọ̀run wá pé pọ́n bí iná tó bí bíbí náà ni. Táwa ni ìyá rẹ̀ tó bí. Tíyẹn bá jẹ́rọ́, ẹ lọ sí Òòrè Èkìtì. Nígbà tó lóun fẹ́ kú òlótùúfẹ̀, tó fẹ́ kú òlótùúfẹ̀ tí ń lọ Òòrè Èkìtì, ẹ̀wọ̀n ló bá dìde láti Ifẹ̀ dé Òòrè Èkìtì. Tí a bá ń pé ibo ni Olówu àkọ́kọ́, ibo ló tẹ̀dó sí? Òòrè Èkìtì ni. Olówu àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni. Ifá ní igúnnugún ní sáwọ́ òsàlú ayé, àkàlàmọ̀gbò ní sáwọ́ òsà lọ́run, tẹ̀ǹtẹ̀rẹ́ ní sáwọ́ ilé Olódùmarè. Adífá fún Olóòrè Mẹ̀fún tí ó tulẹ̀ f'Olówu. Nígbà tí Olówu ti nígbà tí ọba Adẹ́dà tí ó dálẹ̀ Oòduà, iṣẹ́ mẹ́ta ni. Nínú odù Ifá ọ̀sẹ̀ Ìwòrì, Ifá ní Púùtù awo òde Ẹ̀gbá, Pàtì Òtúbọ̀rọ̀ awo òde Ìjẹ̀ṣà, Ọ̀pẹ̀ Òṣùmẹ́sìn awo ilé Aládó, Adífá fún ọba Jómíjómú tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ àkọ̀lé ayé, àṣemọba Jómíjómí làápò sàlá. Ọlọ́run kó gba ẹni fún un. Ìgbà tó délé ayé, òun àti àwọn gba ẹni wọ́n jọ ń ṣayé. Ìgbọ́n jọ bẹ̀rẹ̀ sí máa ṣayé. Á jẹ́ àmú oúnjẹ ṣe pọ̀ nígbà náà, ní ìsìn kò sí bẹ́ẹ̀ gbà náà. Bí wọ́n ṣe ṣayé tó kìkù yẹn ń kú. Ṣùgbọ́n wọn ò kú tán yányán o. Elédùmarè tún rán Ògún wálé ayé. Púùtù awo òde Ẹ̀gbá, Pàtì Òtúbọ̀rọ̀ awo òde Ìjẹ̀ṣà, Ọ̀pẹ̀ Òṣùmẹ́sìn awo ilé Aládó, Adífá fún ọba jẹgijẹgi, àṣemọba jẹgijẹgi làápògọ́. Ó tún rán wálé ayé, ó kó gba ẹni fún un. Bí wọ́n ṣe ṣe tó, wọn ò lẹ̀. Lọ́wọ́ àdìsí ẹ̀kẹta, Púùtù awo òde Ẹ̀gbá, Pàtì Òtúbọ̀rọ̀ awo òde Ìjẹ̀ṣà, Ọ̀pẹ̀ Òṣùmẹ́sìn awo ilé Aládó, Adífá fún ọba Ọ̀rọ̀pọ̀tọ̀ níyùn, àṣemọba Ọ̀rọ̀pọ̀tọ̀ níyùn ńlá pé Ọ̀rúnmìlà. Ilé ayé tó ń lọ yìí lọ́wọ́ kẹsàn-án babaláwo wọn dáfá, wọ́n ní kó ní gbogbo ntẹ́nu oúnjẹ kó irúbọ. Nígbà òrúbọ tán, nígbà òdélé ayé, Èṣù bá mú gbogbo tí wọ́n fi rúbọ yẹn, ó fọ́n dà sílé ayé. Wọ́n sàn kó dà á lẹ̀ lọ bí ilẹ̀ bí ẹni. Gbogbo tí wọ́n sàn, gbogbo tí Èṣù fọ́n dà sínú igbó, gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí máa hù. Gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí máa hù. Ẹ rí i pé tẹ́ ẹ bá sán oko tí wọ́n ń pè ní gbàgà, ilẹ̀ tuntun tẹ́nìkan kan ò darí, gbogbo nǹkan ni ó hù bẹ́ẹ̀. Ẹ̀fọ́ ó hù bẹ́ẹ̀, kókò ó hù bẹ́ẹ̀, ìgbàdo ó hù bẹ́ẹ̀. Ẹ máa wọ́ndà pé ìfún olélé ìdébí àṣẹ ẹjọ́ náà lọ́nu. Tẹ́ ẹ bá sì wà dé àwọn bòmíì, wọ́n ń pe kinní kan ní àpáàdì ìgbàlẹ̀rọ̀. Tẹ́ fi mọ̀ pé àwọn kan ti wáyé rí, wọ́n ti lo ayé rí. Nígbà tí ẹ bá dé, bóyá wọ́n ń gbẹ́lẹ̀ ilé tàbí wọ́n ń gbẹ́ kànga, ẹ ṣàdédé máa kan àwọn àpáàdì pàǹpàǹpàǹpàǹ ní wọ́n ń pè ní àpáàdì ìgbàlẹ̀rọ̀. Òye tó túmọ̀ sí pé àwọn kan ti lo ibẹ̀ rí. Fẹ́ pé ara àwọn nǹkan tí wọ́n lò gbà náà lẹ́kàn yẹn lẹ bá pàdé. Ìran kẹta ní ètà àwa yìí.
Ifẹ̀ Òǹdáyé, Ifẹ̀ Òòyè lágbòmóró, Ifẹ̀ Oòduà lè tá a ṣẹ̀ṣẹ̀ wà. Ifẹ̀ Oòduà lè tá a ṣẹ̀ṣẹ̀ wà. Tí a bá sì ń pé agboolé kan wà lótú Ifẹ̀, ibẹ̀ ni Oòduà rọ̀ sí. Tí a bá ń pé Oòduà á tẹ̀ wọn rọ̀, ibẹ̀ lọ́rọ̀ sí, ojú ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ dọ̀là gbé slab bo ibẹ̀ ni, kò jìnnà sí ààfin Ọ̀ọ̀ni, ibẹ̀ ni Oòduà rọ̀ sí. Wọ́n ń pe agboolé yẹn ní agboolé Akọ́dá. Bẹ́ẹ̀ ni lótú Ifẹ̀. Rírọ̀ yẹn orí atúnpadà rí àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìtàn tó ń sọ pé ìtàn àmọ̀mọ̀ kọ àbí àmọ̀mọ̀ sọ ni pé Oòduà á tẹ̀wọ̀n ọ̀rọ̀, pé títẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn ti ṣe pé bóyá wá látòjú ọ̀run rẹ pé pọ́n bí iná tó bí bíbí náà ni. Táwa ni ìyá rẹ̀ tó bí. Tíyẹn bá jẹ́rọ́, ẹ lọ sí Òòrè Èkìtì. Nígbà tó lóun fẹ́ kú òlótú Ifẹ̀, tó fẹ́ kú òlótú Ifẹ̀ tí ń lọ Òòrè Èkìtì, ẹ̀wọ̀n lọ bá dìde láti Ifẹ̀ dé Òòrè Èkìtì. Tí a bá ń pé ibo ni Olówu àkọ́kọ́, ibo ló tẹ̀dó sí? Òòrè Èkìtì ni. Olówu àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni. Ifá ní igúnnugún ní sáwọ́ òsàlú ayé, àkàlàmọ̀gbò ní sáwọ́ òsàlọ́run, tẹ̀ǹtẹ̀rẹ́ ní sáwọ́ ilé Olódùmarè. Adífá fún Olóòrè Mẹ̀fún tí ó tulẹ̀ f'Olówu. Nígbà tí Olówu tí ó kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ ní Ilé Ifẹ̀, tí ó kúrò lọ́dọ̀ Oòduà, ẹ̀wọ̀n ló bá kúrò. Ẹ̀wọ̀n yẹn wá ní àjà nídìí. Wọ́n níbi tó bá dé tí àjà yẹn bá gbé mì, ibẹ̀ ni kó rọ̀ sí, ibẹ̀ ni kó tẹ̀dó sí. Nígbà tó tẹ̀dó sí, tí ó débi tí àjà yẹn gbé mì, nígbà tí ó tẹ̀dó bẹ́ẹ̀, ọba èèyàn ń bẹ, ọba Olóòrè Mẹ̀fún níbẹ̀, ọba Olóòrè Mẹ̀fún bẹ̀ ni ẹ bá jọ ń gbé. Tẹ́ ẹ bá dé Òòrè Èkìtì lónìí, tẹ́ ẹ bá pé ibo ni Olówu wọlẹ̀ sí, tí ẹ bá pe ẹ̀wọ̀n yẹn jáde fún yín, tẹ́ ẹ bá gbé òṣùwọ̀n lé, tẹ́ ẹ bá wọ̀n, yóò ṣe déédéé ìrìn àjò Ifẹ̀ sí Òòrè ní gígùn rẹ̀. Bẹ́ẹ̀ ni. Tí ẹ bá pè jáde nínú ilẹ̀ níbi tí ó lójúbọ, ibẹ̀ lójúbọ ẹ̀ wà, tí ẹ bá pè jáde tí ọba dédé Ifẹ̀ sí kinní ni. Torí pé àwọn èèyàn wọ́n ń díje pẹ̀lú agbára Ọlọ́run, pé ọwà lè rí bẹ́ẹ̀ bí, ọwà lè rí bẹ́ẹ̀ bí. Ṣé bọ́lọ́run tó ti ń dá ọmọ lẹ́yọ kan, òun náà lọ́dẹ̀ tí ń bí mẹ́fà lẹ́ẹ̀kan, tó yẹ pé kì í ṣe pé nínú wọn ó tóbi ju tààrà ìkú tóbi bí ẹyọ kan lọ. Kí nípa Ọlọ́run ọ̀ka, àfi ń tọ́lọ́run ọba fẹ́ ṣe. Àní èèyàn bá yàn sùn kéèyàn tó lóyún ni, Ọlọ́run sì ṣe ẹnìkan ní láì bá bá sùn, káwọn náà ò lè ṣe. Ẹ gbọ́ lọ́run tóbi, à ń halẹ̀ ni. Bá a gbọ́ lọ́run tóbi, ọba tó tóbi ni. Bá a gbé tóbi, ọba tí ò ṣe é rẹ̀ ńlẹ̀ ni. Láti wá máa díje pẹ̀lú iṣẹ́ Ọlọ́run, pé Ọlọ́run ṣe lè ṣe yìí báyìí, Ọlọ́run ṣe lè ṣe yìí báyìí. Lára àwọn ìfi agbára hàn ni, lára ìfagbára hàn Ọlọ́run, ìjẹ́wọ́ agbára rẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Mo lérò pé ẹ̀yin náà ti gbádùn bàbá àlàyé tán ṣe fún wa. Lérò pé ẹ ti mú tiẹ̀ ní kálukú mú tiẹ̀ ní. Bàbá Ọlọ́run ní kúrú làákàyè yín, á rí yín pẹ́, á fi òru yín, á fi sasọ pẹ́ lágbára láṣẹ Èdùmàrè. Ọlọ́run ní kó yín, ẹ̀ ń wí kó rí bẹ́ẹ̀, ẹ̀yìn rí bẹ́ẹ̀ mọ́, kò ní jẹ́ ti yín o, láṣẹ Adẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ bá ní báwọn èèyàn wa sọ̀rọ̀ tí wọ́n ń da lórúkọ mọ́ sápà, ẹ bá ní gbà wọ́n mọ̀ràn, kí ẹ sì bá ní dárúkọ yín, ẹ bá ní súre fún wọn ká mọ́ lọ. A ní wíwí là ń wí, gbígbọ́ là ń gbọ́. Ẹni tí ò mú ṣúwábà yọ pàdánù àti jẹyàn alẹ́. Kò iye wa ń lè Oòduà ni, bọ́pẹ́ bọ́yá ó bọ̀ ayé wa. Àwọn tó kà ó ti pẹ́ kò ìpẹ́ jù, àti pé ó ti yẹ kó ti yé wa. Kò ìpẹ́ jù, kì í tètè yé ni. Sísọ wọn bínú àgbọn mèrègún, Ọlọ́run mọ́jì ò yé wa lẹ́ẹ̀lẹ́ lásán, kò yé wa. Nígbà ọ̀bá yé wa,
ńgbọ̀ bá di pé ń tá a ní à ń lọ rè fowó rà àbí àdúrà ká má máa lọ rè fowó rà ń tá a ní là ń ṣe fúnra wa àdúrà ká má máa lọ rè fowó rà ń tá a ní torí pé àwọn èyìnbó wọ́n ti wálẹ̀ Oòduà wọ́n ti rí i pé Ọlọ́run jogún àwọn nǹkan kan fún wa tí ò sí lọ́dọ̀ tàwọn. wọ́n sì ti wá ń yá àwọn nǹkan yẹn lọ lọ́dọ̀ wa wọ́n ti ń yá àwọn nǹkan yẹn lọ wọ́n ti ń yá ìmọ̀ wa lọ wọ́n ti ń yá àwọn ìmọ̀ wa lọ wọ́n tó tẹ́rálẹ̀ àtowó ni àtìgbà ni gbogbo ẹ̀ ni wọ́n fi ní dojú ẹ̀kọ́ wa láti gba ọpọlọ àti ìmọ̀ wa. Ení wọ́n ti mọ èdè Yorùbá kọ òde ní wọ́n ti mà kọ sílẹ̀ tí wọ́n bá ń kifá tàbí wọ́n bá ń pọ̀fọ̀ ohun ẹlòmíì ti dá débi pé yóò máa sọ̀rọ̀ bí ọmọ alẹ́ kóòtù òjìrè léètọ́ jẹ́ pé tọ́lọ́ ń fún wa àwọn ọmọ rírì rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń fi wá ṣe jẹun ẹ̀gbọ́n mi kan kọ́lọ́ ọmọ bàǹkà ẹ̀jẹ̀ ilẹ̀ Íjíbítì ló ti lọ rèé kàwé ọpẹ́ ń bẹ̀ gan ó ṣètò bí ọdún 11 nígbà òde ló ní kí n ṣe pẹ̀lẹ́ o ìgbà yẹn mo ṣe jáde secondary school ó ní kí n ṣe pẹ̀lẹ́ o ó ní àwọn kan ó ní wọ́n wà láti orílẹ̀-èdè kan o àwọn ṣe excursion débẹ̀ ni o pé wọ́n wà láti orílẹ̀-èdè kan wọ́n sponsor àwọn kan tí ń kówó lé wọn lọ́wọ́ láti máa balẹ̀ Oòduà jẹ́ o wọ́n dáko orílẹ̀-èdè yẹn bẹ̀ tí wọn ò ní fẹ́ dáko orílẹ̀-èdè yẹn àwọn yẹn ni wọ́n ń da orílẹ̀-èdè rú ní ń dalẹ̀ Oòduà rú nísìn yẹn gbé ẹ̀sìn àjòjì dání tí wọ́n ń dàrú. Nígbà tẹ́gbọ̀n mi yẹn dé bí ẹ̀ ṣe ẹ̀mẹ́rin lọ́lọ́ sí Mẹ́kà tó wálé ẹ̀ lè rí kó dé Sábàkà ó náà ní lọ́hùn níwọ̀n ìdè lọ́hùn tẹ́gbẹ́ lòmí ò ní fìlà ní lẹ́yìn ìwọ́n bá ṣe wú kálukú ni o ẹlòmíì níbi tá a rìn dèdè ńlẹ̀ Oòduà ẹlòmíì tó bá dénú ilé rẹ̀ èbò ní máa sọ sọmọ rẹ̀ níbi ọpọlọ wá di jàpọ̀ dé yóò ti máa na ọmọ lórí pápá ìdè bá kan rẹ̀. níbi ọpọlọ wá di jàpọ̀ dé irú wa bàbá mi ò kéwèé ìyá mi ò kéwèé síbẹ̀ bẹ́ẹ̀ bá a ṣe gbọ́ Yorùbá bá a ṣe gbédè abínibí yìí bẹ́ẹ̀ náà la ṣe gbédè òyìnbó ṣùgbọ́n òye wọn yóò bá yá òye òye àwọn èèyàn wa wọ́n mọ̀ pé ntàǹtà pa á sí ntọ́yẹ asúnmọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti nù à wọ́n ti ṣì ọmọ mi lọ́nà lọ sú àdàdà wọ́n ti ṣì ẹlòmíì lọ́nà iṣẹ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ láṣẹ̀ṣẹ̀ wá ń rí pé ó ń ṣẹ́rí padà ṣùgbọ́n ẹlòmíì ibi ilẹ̀ ká mọ́ kò lè ṣẹ́rí padà mọ́ wọ́n ti mọ̀mọ́ tó gbé dání láti padà ó ti dogun òun náà ti mọ̀ pé ojú ọ̀nà rèé o àti padà àṣẹ gbọ́ pé mi ti hàn ti mọ̀mọ́ nǹkan báyìí tẹ́ ẹ bá gbọ́ pé àwọn èèyàn wọ́n ń yí padà láti inú ẹ̀sìn kan bọ́ inú ẹ̀sìn kan kì í ṣe babaláwo láyéláyé kò lè jẹ́ babaláwo tó kọ́fá torí pé wọn ò ń fẹ́ wù kọ́fá wọn ì fẹ́ wù kọ́fá ó lè jí kó o di babaláwo ní ìgbà tá a sọ pé kéèyàn wá jẹ́ sọ pé mo ti dò kàwé wọ́n bi léèrè pé kúkú pàyàmọ́rí ìwo lọ́lọ́ òun ló kọ́ sáà níwèé ẹ̀rí ibo ló gbé kamọ́dá àbí girama lọ́lọ́ fásitì ìwo lọ́lọ́ o lè torí pé abẹ jẹ́ pòfẹ́sọ̀ kọ́ wa pé wọ́n náà ti dò kàwé rárá o ọ lọ kéwèé ni kò tó dò ń wè ọ lọ rè kọ́fá ni kò tó dò ń fa ọ lọ rè kọ́fá ni kò tó dò ń fa so téèyàn ọba sì lọ kọ́fá kò lè mọ fa ó lè mọ oògùn ó tọrọ bá jogún àkáǹtì bàbá rẹ jáwé jágbájáwé jogbo oògùn ṣíṣe náà kì í ṣe fa ọlọrin kọfà ni kó o tó lè mọ kíni tó du fákọ̀ọ̀kan wí ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni. ọmọ jọpẹ́ ọ̀hún tó yé wa ẹ bá ní dárúkọ yín bàbá tẹ̀sí bá ní kí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ ní síta. a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fààyè lẹ̀ láti máa gbọ́ wa àti wò wá látàárọ̀ orúkọ mi ni olóyè ọládìméjì ọládàpọ̀ ọlábóyè tí mo jẹ́
àrò tìlú Ìkòyí. Bákan náà ni mo jẹ́ àràbà olú ìṣẹ̀ṣe tìlú Ìkòyí. Mo sì tún jẹ́ ọmọ ìgbìmọ̀ májèọ́bàjẹ́ fún ẹgbẹ́ oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun tí mo jẹ́ akọ̀wé wọn. Èyí tí bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn tó jẹ́ alága tí mi jákọ̀wé. Nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni. Ẹ bá ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lára àwọn tí wọ́n fẹ́ tún gbẹ́kùnrẹ́rẹ́ àlàyé ju eléyìí tí ẹ bá ní sọ ìlọ tàbí tí wọ́n nìkan bá yín sọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 32 17 83 07 080 32 17 83 07.